tábàdá dúpẹ́ lọ babaláwo àyìn Ifá yẹn Elédùmarè ọba lọ́run Èdùmàrè ẹni tó ń fìyìn fún àmàyàn lálàdé ọ̀run sọ ká dúpẹ́ lọ́wọ́ Elédùà. When did you start this babalawo practice? Well, I didn't start it. I'll say I inherited it from my mom's lineage. My mom's dad was a babalawo, and then his own father's a babalawo. So it's been like that from my generation on my mother's side. So well, mi ò bá bàbá láyé, but you know, arìnrìnàjò òbí tó rí gbé òǹdé èèyàn ṣẹlẹ̀ má dé bẹ́ẹ̀ ṣe wọn ìrìnàjò tá à ń lọ ṣé tó bá ṣe láyé kọ́lé léyìí Ifá ló wá ṣe. So mo ti tẹfá láti 1982. Wọn ti bí mi gbà yẹn. So bàtà ti tẹfá 1982 wọn ti sọ fún ìyá tó bí mi lọ́rùn pé kí n lọ káàkiri ayé o babaláwo máa ṣe lágbẹ̀yìn láyé mi. So bàtà à ń kàwé tá à ń lọ káàkiri àbọ̀kìnà Adéfà Emmanuel Adéyẹmọ Ògúnlọ́wọ́. Ó dàgbà ti gbé ní US rí. Because accent yín. Àti ọ̀pọ̀ṣọmọ ọmọ Yorùbá gidi ni wá. Ọmọlúàbí. Ọmọlúàbí gbé ẹ̀sìn èṣe àṣàlẹ̀ Yorùbá ga. So ìgbà míì tá a bá ti sọ̀rọ̀ ìbọn òyìnbó a máa jáwèé má bínú ibi tá a gbé ni ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Elédùà, you know. So lẹ́yìn tá a ṣiṣẹ́ ní audit firm as a junior auditor mo ṣiṣẹ́ ní News Agency of Nigeria mo lọ audit ń bẹ̀ mo ṣiṣẹ́ ní Kashe ní Apapa a lọ káàkiri but you know gbogbo process yẹn náà tá a bá ń ṣe kí nǹkan máa jọra wọn kí nǹkan máa tó ká máa bẹ kí ló ń dé kí ló ń ṣẹlẹ̀ gbogbo tá a bá jáde pé ọ̀rọ̀ yóò yé wa o wọn ní ṣe tó wá ṣe láyé kọ́ ló ń ṣe lọ́wọ́ so ìgbà tó dẹ̀ ni pé mo bí màmá mi dẹ̀ ní lóòótọ́ ọ̀tọ̀ nípa ní o máa ṣe lọ́mọdé nìyẹn so mo dẹ̀ gbà fún Elédùà mo dẹ̀ bẹ̀rẹ̀ a lọ káàkiri a lọ sí Ìlóbù láti lọ kọ́ fún ilé babaláwo Afátògùn. Ìyẹn jẹ́ Ọ̀ṣun kò jìnnà tó Ọ̀ṣun Òṣogbo. Ọdún mélòó ni a lọ sí ilé babaláwo Afátògùn àkọ́fà ń bẹ̀ a lọ sí Ìṣẹ́yìn ilé Aníṣúlájà àkọ́fà ń bẹ̀ bàbá ń bá rí ẹ̀ ọ̀gá mi bàbá mi lọ́gbàdé gbogbo lọ́mọ sàbẹ̀tì ìrànràn a lọ káàkiri ìyẹn ló wá sọ wá di nǹkan tá à ń ṣe lénìí ẹbí àti gbà kádàrá pé ìrìn àjò ní àdàdúgbò lọ́wọ́ Elédùà pé à ń ṣe ó dẹ̀ ń oúnjẹ aṣojú ẹ̀ ọ́ dẹ̀ wá ń dúpẹ́